iṣẹ́ fún àwọn ọ̀dọ́, àtúntò bá ìmọ̀ ẹ̀rọ tí yóò tún pawó sí àpò ìjọba. Ààrẹ Buhari tún ní ìjọba ti lo ìmọ̀ ẹ̀rọ ICT gẹ́gẹ́ bí èròjà láti gbógun ti ìwà àjẹbánu. Lára àpò ìkówósí ẹlẹ́yọkan yẹn Treasury Single Account TSA, ètò ìsanwó àti ètí ìgbẹ́ ìforúkọsílẹ̀ fún àpò owó nílé ìfowópamọ́, èyí tó ti ṣèrànwọ́ fún ìjọba láti máa rí owó bíi bílíọ̀nù lọ́nà 20 lóṣù kan. Ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ di mímọ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ ètò ojúnà omi bíi 30 gẹ́gẹ́ bí ìlàkàkà ìjọba láti ró ètò ìgbòkègbodò orí omi lágbára. Alákòóso fún ọ̀rọ̀ ìrìnnà orí omi àti àtúnṣe rẹ̀ ni ó sọ̀rọ̀ di mímọ̀ lásìkò tó lọ ṣàbẹ̀wò sí ojúnà ojú omi Marina Èbúté sí Ọjọ́ nílùú Èkó. Ọ̀gbẹ́ni Adé Akínsẹ̀yà sọ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní ojúnà 4 tí yóò lo ọdún 4 láti fi lò wọ́n. Ó ní gbogbo ètò yìí ní ìjọba là kalẹ̀ láti rí i pé ìgbòkègbodò ìrìnnà ojú omi lè lọ geere àti lójúnà àti rí i pé ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ yìí túbọ̀ gbé fúkẹ́ sí i. Àwọn olùgbé ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè Òjòkòrò ni wọ́n ti rọ̀ láti máa san gbogbo owó tó yẹ sápò ìjọba lójúnà àti rí i pé ìdàgbàsókè bá iṣẹ́ ìjọba lágbègbè wọn. Alága ìjọba ìbílẹ̀ Òjòkòrò Ọ̀gbẹ́ni Ahmed Tijani ló sọ̀rọ̀ yìí nígbà tó ń tẹ́wọ́ gba àwọn akọ̀wé àgbà tuntun 7 àti àwọn aláyẹ̀wò iṣẹ́ ní ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè Ìjàyè nípínlẹ̀ Èkó. Ọ̀gbẹ́ni Tijani rọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò náà láti gbájúmọ́ ètò iṣẹ́ tí wọ́n yàn wọ́n fún, èyí tó jẹ́ láti sin ará ìlú Òjòkòrò kí wọ́n sì ṣiṣẹ́ tó dáa èyí tí àwọn ará ìlú nírètí látọ̀dọ̀ wọn. Ọ̀gbẹ́ni Tijani wá tún rọ àwọn akọ̀wé àti àwọn aláyẹ̀wò iṣẹ́ náà láti lo ọ́fíìsì wọn àti ìrírí tí wọ́n ní láti ṣètò adarí dáadáa fún àǹfààní ará ìlú. Ẹ jẹ́ kí a gbọ́ wọn síwájú sí i. Ọ̀gbẹ́ni Tijani wá tún rọ àwọn olùgbé agbègbè láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba wọn lójúnà àti jábọ̀ iṣẹ́ tó yanrantí fún ará ìlú. Wọ́n ti rọ àwọn olórí olóṣèlú láti fọwọ́sowọ́pọ̀ lórí àtigbógun ti ìwà àjẹbánu kí wọ́n sì ti ààrẹ Muhammadu Buhari lẹ́yìn lórí ìgbógun ti ìwà ìbàjẹ́ lórílẹ̀‐èdè yìí kí orílẹ̀‐èdè yìí lè délẹ̀ lérí. Ògbóǹtarìgì onímọ̀ nípa ìròyìn àti alátìlẹ́yìn ìwé àlámọ̀rí ẹ̀dá Alhaji Moruf Bello ni ó sọ̀rọ̀ di mímọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn nígbà tí wọ́n tẹ́ pẹpẹ ìwé kan lórí ìwà àjẹbánu nílùú Èkó. Alhaji Bello ní ojúṣe gbogbo wa ni láti gba ìwà ìṣòwò ìlú mọ̀kùmọ̀kù wọlé bíi ti ṣẹ́ lórílẹ̀‐èdè yìí nítorí ó ń tàbùkù bá ìdàgbàsókè orílẹ̀‐èdè Nàìjíríà. Jẹ́ kí a gbọ́ wọn síwájú sí i.